ẹ̀yin ará òbí lórí ọ̀rọ̀ àwọn adigunjalè tí wọ́n lọ rèé ṣe ìkọlù sí ilé àwọn èjìrè ará ìṣokùn Adégbodu tí gbogbo wa sì mọ̀ wípé ìkejì rẹ̀ yan Adégbodu Táíwò tí ó ti jẹ́ Ọlọ́run nípè ẹni tí ó jẹ́ ìkejì rẹ̀ ọmọ Kehinde gbẹ̀gbọ́mọ̀ ti lanu kòtò ó ti sọ̀rọ̀ lórí ìdigunjalè àti ìkọlù tí àwọn olè alọ́kọ́lóhùn kígbe tí wọ́n ní wọ́n wá ṣe sí ilé tí òun àti ìkejì rẹ̀ tí wọ́n jọ ń gbé gbogbo àwọn wípé ilé kan náà ni àwọn méjèèjì pẹ̀lú gbogbo àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n jọ ń gbé papọ̀ kó tó di wípé arákùnrin ọ̀hún di olóògbé náà tó sì di olóògbé tán wọ́n sì ti jọ ń gbé papọ̀ ní inú ilé ọ̀hún náà ni olórin ọ̀hún ló wá sí ìṣọlójú eégún òun tó ní nǹkan bíi aago 9 ni àwọn olè alọ́kọ́lóhùn kígbe yìí dé ó ní nígbà náà tí wọ́n fi dé òun sí ilé pé òun wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ti arákùnrin ọ̀hún sọ nígbà tí àwọn olè alọ́kọ́lóhùn kígbe yìí dé wọ́n ní àwọn jàgùdà yìí kọ́kọ́ gba inú yàrá Táyé Lolú lọ ni o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní túlé tí wọ́n ń tú gbogbo gbà àti agbọ̀n ó ní nígbà tí wọ́n rí wípé òun ò sí nílé ó ní inú bí wọn gidigidi tí wọ́n sì fa ojú ro pé ọṣẹ ti yí àwọn òun lójú ẹsẹ̀ ń bẹ̀ òun ni wọ́n ti gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n sì pe ọ̀gá wọn níbi tí wọ́n ti ń jábọ̀ fún wípé àwọn ò bá Kehinde ńlẹ̀ o wípé àwọn ìyàwó pẹ̀lú àwọn ọmọ nìkan ni àwọn bá tí kò sì sí owó kankan ní ọwọ́ àwọn tí àwọn bá ń lè ó wá ní wípé ní kété tí òun gba ìpè ọ̀hún pé kò bí aago 9 ni àwọn olè yìí dé ó ní ni òun ti bẹ̀rẹ̀ sí ní sásókè sásódò pé kí ni tóun lè ṣe láti fi lè dóòlà ẹ̀mí àwọn tó wà nílé o wọ́n ní àwọn ará bíi pé 4 ni wọ́n tí wọ́n sì kó ìbọn lọ́wọ́ àwọn ìbọn tó lè gbẹ̀mí lẹ́nu ẹni lẹ́yẹ òṣọ́kà pẹ̀lú àwọn ìbọn gbà kan lọ́rùn tí wọ́n ní wọ́n kó wá tí wọ́n fi wá dúnkòkò mọ́ àwọn tó wà nílé wọ́n ní wọ́n ń béèrè pé Kehinde dà ibo ni yàrá Táyé wà o wọ́n ní wọ́n ń béèrè pé níbo ni ẹ kó gbogbo àwọn wúrà àti fàdákà tẹ nínú ilé yìí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Táyé dà kọ́kọ́rọ́ mọ́tò dà tó lè jẹ́ pé wọ́n ní wọ́n ń jẹ́ kó máa yí àwọn tó wà nígbè nítorí Kehinde òun ni àwọn ṣe wá síbí o níbo ni Kehinde wà ẹ fi yàrá Kehinde wọn àwọn ìyàwó àti ọmọ ni wọ́n jábọ̀ fún Kehinde nígbà tí Kehinde dé wọ́n ní wípé gbogbo aṣọ òun pátá àti ohun òní pẹ̀lú owó tí àwọn olè alọ́kọ́lóhùn kígbe bá òun ni wọ́n ti jí kó tí ó sì jẹ́ pé inú òun dùn torí pé wọn ò ṣe ẹnikẹ́ni léṣe bẹ́ẹ̀ ni wọn ò gba ẹ̀mí lẹ́nu ẹnikẹ́ni ó wá ní pé òun ò bọ́ta wá sọ ilé yìí ni kí àwọn ènìyàn bá lè mọ̀ torí wọ́n ní wọ́n ti pe ọ̀gá pé àwọn ò bá wọn nílé tó túmọ̀ sí pé wọ́n mọ̀ fi ojú fílẹ̀ wọ́n sì mọ̀ fi mú fílẹ̀ láti gbà tí òun wà nílé ni òun wá jáde òun bẹ̀bẹ̀ kí àwọn ènìyàn dákun dábọ̀ kí wọ́n bóun dóòlà ẹ̀mí òun àti àwọn ọmọ pẹ̀lú ìyàwó Táyé àti àwọn ọmọ tí Táíwò fi sílẹ̀ ó wá ní pé òun bẹ̀bẹ̀ kí àwọn ènìyàn dákun torí wípé ojú lápá wọn fi ṣọ́ ilé ẹ̀kú báyìí bẹ́ẹ̀ ló ní àwọn tí wọ́n jẹ́ afurasí adigunjalè ọ̀hún ó ní ohun tí ó jẹ́ kí wọ́n wá já wọn lólè ní wípé wọ́n rí dájú wípé ní àsìkò tí àwọn ṣe ìsìnkú Táyé lọ́wọ́ wọn ní owó tí Yínká Ayéfẹ́lẹ́ MON ọjà wọn ní owó tó bá wọn gbà ní ojú agbo náà ni ó mú wọn tí wọ́n fi wálé pé dàbí ẹni wípé bóyá owó ọ̀hún sì wà nílé ṣùgbọ́n wọ́n ní wípé owó yìí tí wọ́n wá tí wọ́n fẹ́ jí gbé ọ̀hún àwọn ti fi ṣe ohun tí ó yẹ kí àwọn fi ṣe o tó jẹ́ pé owó péréte náà ló kù nílẹ̀ ó ní àwọn ará bíi lóbi wákàtí 45 minutes ní àsìkò tí wọ́n ṣe ìkọlù sáwọn wọ́n sì ní dáwọn tí ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fi dé wọ́n ní àwọn arábí ti na pápá bọ́ra wọ́n sì ti fẹsẹ̀ fẹ́ ó ní lára àwọn owó tí wọ́n dá fún àwọn yìí òun ni àwọn ti fi ṣe àwọn iṣẹ́ àṣepatì tí òun àti ìkejì òun ṣe ní àsìkò tó ṣe wà láyé kó tó di pé di olóògbé o tó jẹ́ pé wọ́n ní ó ti ṣàlàyé wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fi ìyàwó àti ọmọ òun kí wọ́n fi wọ́n sílẹ̀ pẹ̀lú ìyàwó àtọmọ tí ìkejì òun olóògbé tó fi ilẹ̀ láyé o ó ní àwọn kì í fẹ́ gbélé àwọn kì í fi bẹ́ẹ̀ gbélé ṣùgbọ́n àwọn ènìyàn wọn ò mọ ilé yìí ó ní àwọn ò lówó torí àwọn kì í lo ayékáyé bẹ́ẹ̀ làwọn kì í lo ayáláyé tí wọ́n pè ní fake life ó ní kó lè gba àwọn ọkọ̀ táwọn òun ọgbà yìí ń ṣe ni wọ́n bun àwọn kò sí kọ̀ọ̀kan náà àwọn ọkọ̀ ìtàwọn fowó rà wọn láti gbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní àwọn ọmọ tí wà nínú ìbẹ̀rùbojo pẹ̀lú ìyàwó tí wọ́n wà nínú ìlà ìlú ọkàn tí wọn ò lè sùn dẹ́kàn tí wọn sì lè sùn dẹ́mìí wọn wá ní wípé ṣe mọ̀ pé oṣù kẹta òun ni Táíwò Adégbodu kú tó jẹ́ pé wọ́n ní pé ohun tó ṣokùnfà ikú Táíwò wọ́n ní kò hàn sí ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kí ó hàn sí ẹnikẹ́ni ṣùgbọ́n wọ́n ní kàn ṣàyẹ̀dí sọ wípé Táyé ń pariwo wípé àyà òun títí tí ó fi jẹ́ Ọlọ́run nípè tó eléyìí ní kásáré mú wá fún yín lórí bó ṣe ń lọ nígboro ayé kí etí yín kọ́ bàdí sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wà ó tún di sáà míì ire o.